ṣe tí mo ní màá bá ẹ mú àìní. Odidi ìyàwó ilé wò nǹkan tó wọ̀ bọ́ǹfò awítọ́ tó wọ canvas. Obìnrin sọ̀wà lọ́lọ́wọ́ lórí ọkọ kò sí wàhálà. What? 500,000. Kékeré ni kókàn manage ẹ ni. Fún kí ni? Ó lè fẹ́ ra wọn. Tóbìnrin máa ń ṣe báyìí kó báwo lóyún ṣe fẹ́ dúró lára ẹ̀. Ṣé mi ò ní bímọ ni? Bíbájọ́ owó yẹn bá jábọ̀ tó bẹ̀rẹ̀ olórí jẹ́ 13,000 títà ní láti máa. Nígbà tí padà méjì for now. Bọ́ ó lè gòkè, ó lè sọ, àbí? Irọ́! Ìgbà ẹ̀ka! Ìzáà! Mo kò yàwó kan mo fi sínú ilé. Tẹ́ra ni mo bèèrè lọ́wọ́ ìjà ní bolówà. Kò possible. Mọ̀dámù ò ní fura ni. Tí mọ̀dámù bá ní fura ni ó yẹ kí wọ́n mọ̀ pé wọ̀ kẹ̀kẹ́ lò tá. Ó tó yanú lẹ̀ bí bàtẹ́ ẹran. O lè lọ́wọ́ ọkùnrin kankan fún ẹ lóyún kó sáré gbọ́mọ bà fọ́ṣọ straight.